Ìwé Lúùkù orí 24. Ìjọ́ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ wọ́n wá sí ibojì, wọ́n mú tùràrí wá tí wọ́n ti pèsè sílẹ̀ àti àwọn mìíràn kan pẹ̀lú wọn. Wọ́n sì bá a ti yí òkúta kúrò lé ẹnu ibojì. Nígbà tí wọ́n wọ inú rẹ̀, wọn kò sì rí òkú Jésù Olúwa. Ó sì ṣe bí wọ́n ti ń ṣe ráhùnráhùn kiri ní ibẹ̀, kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n. Nígbà tí ẹ̀rù bà wọ́n tí wọ́n sì dojúbolẹ̀, àwọn áńgẹ́lì náà bi wọ́n pé, èéṣe tí ẹ̀yin fi ń wá alààyè láàrin àwọn òkú? Kò sí níhìn-ín, ṣùgbọ́n ó jíǹde. Ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Gálílì pé a kò lè ṣàìmá fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́. A ó sì kàn án mọ́ àgbélébù, ní ìjọ́ kẹta yóò sì jíǹde. Wọ́n sì rántí ọ̀rọ̀ rẹ̀, wọ́n sì padà ti ibojì wá. Wọ́n sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún àwọn 11 àti fún gbogbo àwọn ìyókù. Màríà Magdalene àti Jòhánà àti Màríà ìyá Jákọ́bù àti àwọn òmíràn pẹ̀lú wọn sì ni tí wọ́n ròyìn nǹkan wọ̀nyí fún àwọn àpọ́stélì. Ọ̀rọ̀ wọ̀nyí sì dàbí ìsọkúsọ lójú wọn, wọn kò sì gbà wọ́n gbọ́. Nígbà náà ni Pétérù dìde, ó sáré lọ sí ibojì. Nígbà tí ó sì bẹ̀rẹ̀, ó rí aṣọ àlà lí ọ̀tọ̀ fún ara wọn. Ó sì padà lọ sí ilé rẹ̀. Ẹnu yà á sí ohun tí ó ṣe. Sì kíyèsí àwọn méjì nínú wọn ń lọ ní ijọ́ náà ní ìletò kan tí à ń pè ní Ẹmáúsì, tí ó jìnnà sí Jerúsálẹ́mù níwọ̀n 60 fọ́lọ́ńgì. Wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣẹlẹ̀. Ó sì ṣe nígbà tí wọ́n ń bá ara wọn sọ̀rọ̀, tí wọ́n sì ń bá ara wọn jíròrò, Jésù tìkálára rẹ̀ súnmọ́ wọn, ó sì ń bá wọn rìn lọ. Ṣùgbọ́n a rú wọn lójú kí wọn kí ó má ṣe lè mọ̀ ọ́n. Ó sì bi wọ́n pé, ọ̀rọ̀ kí ni ẹ̀yin bá ara yín sọ bí ẹ̀yin ti ń rìn? Wọ́n sì dúró jẹ́, wọn fajúro. Ọ̀kan nínú wọn tí a ń pè ní Cleopa sì dáhùn, wí fún un pé, àlejò ṣáà ni ìwọ ní Jerúsálẹ́mù, tí ìwọ kò sì mọ ohun tí ó ṣe níbẹ̀ ní ọjọ́ wọ̀nyí. Ó sì bi wọ́n pé kí ni? Wọ́n sì wí fún un pé, ní ti Jésù ti Násárẹ́tì, èyí tí í ṣe wòlíì, tí ó pọ̀ ní iṣẹ́ àti ní ọrọ̀ níwájú Ọlọ́run àti gbogbo ènìyàn. Àti bí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wa ti fi lé wọn lọ́wọ́ láti dá a lẹ́bi ikú àti bí wọ́n ti kàn án mọ́ àgbélébù. Bẹ́ẹ̀ ni òun ni àwa ti ní ìrètí pé òun ni ìbá dá Ísírẹ́lì ní ìdè, àti pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí, òní ni ó di ijọ́ kẹta tí nǹkan wọ̀nyí ti ṣẹ̀. Àwọn obìnrin kan pẹ̀lú ní ẹ̀gbẹ́ wà tí wọ́n ń lọ sí ibojì ní kùtùkùtù sì wá idà wa níjì. Nígbà tí wọn kò sì rí òkú rẹ̀, wọ́n wá wí pé wọ́n rí ìran àwọn áńgẹ́lì tí wọ́n wí pé ó wà láàyè. Àti àwọn kan tí wọ́n wà pẹ̀lú wa lọ sí ibojì, wọ́n sì rí gẹ́gẹ́ bí àwọn obìnrin ti wí, ṣùgbọ́n òun tìkálára rẹ̀ ni wọn kò rí. Ó sì wí fún wọn pé, ẹ̀yin tí òye kò yé, tí ó sì yigbì ní àyà láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́. Kò ha yẹ kí Kristi kí ó jìyà nǹkan wọn nì, kí ó sì wọ inú ògo rẹ̀ lọ? Ó sì bẹ̀rẹ̀ láti Mósè láti gbogbo àwọn wòlíì wá, ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀. Wọ́n sì súnmọ́ ìletò tí wọ́n ń lọ. Ó sì ṣe bí ẹni pé yóò lọ sí iwájú. Wọ́n sì rọ̀ wípé, bá wa dúró, nítorí
ó di ọjọ́ alẹ́, ọjọ́ sì kọjá tán, ó sì wọlé lọ, ó bá wọn dúró. Ó sì ṣe bí ó ti bá wọn jókòó ti oúnjẹ, ó mú àkàrà, ó súre sí i, ó sì bù ú, ó fi fún wọn. Ojú wọn sì là, wọ́n sì mọ̀, ó sì nù mọ́ wọn lójú. Wọ́n sì bá ara wọn sọ pé, ọkàn wa kò wá gbiná nínú wa nígbà tí ó ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà àti nígbà tí ó ń túmọ̀ ìwé mímọ́ fún wa. Wọ́n sì dìde ní wákàtí kan náà, wọ́n padà lọ sí Jerúsálẹ́mù, wọ́n sì bá àwọn 11 péjọ, àti àwọn tí ń bẹ lọ́dọ̀ wọn, wípé Olúwa jíǹde nítòótọ́, ó sì fi ara hàn fún Síméónì. Wọ́n sì ròyìn nǹkan tí ó ṣe ní ọ̀nà àti bí ó ti di mímọ̀ fún wọn ní bíbu àkàrà. Bí wọ́n sì ti ń sọ nǹkan wọ̀nyí, Jésù tìkálára rẹ̀ dúró ní àárín wọn, ó sì wí fún wọn pé, àlàáfíà fún yín. Ṣùgbọ́n àyà fò wọ́n sì díjì, wọ́n ṣe bí wọ́n rí iwin. Ó sì wí fún wọn pé, èéṣe tí ara yín kò lélẹ̀? Èé ha ti ṣe tí ìròkurò fi ń sọ nínú ọkàn yín? Ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi, pé èmi tìkálára mi ni. Ẹ dì mí mú kí ẹ sì wò ó. Nítòótọ́, iwin kò ní ẹran òun egungun lára, bí ẹ̀yin ti rí tí mo ní. Nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán, ó fi ọwọ́ òun ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n. Nígbà tí wọn kò sì tí gbàgbọ́ fún ayọ̀ àti fún ìyanu, ó wí fún wọn pé, ẹ̀yin ní ohunkóhun jíjẹ níhìn? Wọ́n sì fún un ní ẹja bíbù àti afárá oyin díẹ̀. Ó sì gbà á, ó jẹ ẹ́ lójú wọn. Ó sì wí fún wọn pé, wọ̀nyí ni ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí èmi ti wà pẹ̀lú yín, pé a kò lè ṣe aláìmú ohun gbogbo ṣẹ tí a ti kọ nínú òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú sáàmù nípasẹ̀ mi. Nígbà náà ni ó ṣí wọn níyè kí ìwé mímọ́ kí ó lè yé wọn. Ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà àti kí ó jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú, àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù lọ. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Sì kíyèsí, mo rán ẹlẹ́rìí bàbá mi sí yín, ṣùgbọ́n ẹ jókòó ní ìlú Jerúsálẹ́mù títí a ó fi agbára wọ̀nyí láti òkè ọ̀run wá. Ó sì mú wọn jáde lọ títí wọ́n fẹ́rẹ̀ dé Bẹ́tánì. Nígbà tí ó sì gbé ọwọ́ rẹ̀ sókè, ó súre fún wọn. Ó sì ṣe bí ó ti ń súre fún wọn, a yà á kúrò lọ́dọ̀ wọn, a sì gbà á lọ sí ọ̀run. Wọ́n sì foríbalẹ̀ fún un, wọ́n sì padà lọ sí Jerúsálẹ́mù pẹ̀lú ayọ̀ pípọ̀. Wọ́n sì wà ní tẹ́ḿpìlì nígbà gbogbo, wọ́n ń bu ìyìn, wọ́n sì ń fi ìbùkún fún Ọlọ́run. Àmín.